ẹ̀yin fáǹsì mi ṣé ẹ rí kí Ọlọ́run kó ṣàánú èèyàn nínú ìrìn àjò ayé ni o. ṣé ẹ rí Bíbélì sọ pé ẹ̀bùn ènìyàn ó lànà fún, the gift of a man maketh way for him. ṣé ẹ rí téèyàn bá ní ẹ̀bùn kan tí Ọlọ́run bùnyàn, tálẹ́ǹtì ni, tó bá ti jẹ́ ẹ̀bùn tí kìí ṣe pé èèyàn fi ń ṣiṣẹ́ òòjọ́, my dear fairy fans, wá iṣẹ́ kún ẹ̀bùn yẹn o. O gbúdọ̀ ní sí òòjọ́ rẹ tó mọ̀ ṣe tí gbogbo èèyàn mọ̀ pé iṣẹ́ tó ń ṣe rè, o gbọ́dọ̀ ní iṣẹ́ tó mọ̀ ṣe. Ó ṣeé ṣe kó jẹ́ wípé àti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ó lè ṣe látara ẹ̀bùn yẹn lọ́lọ́run ti ṣe sábàbí oore tó fi lọ establish iṣẹ́. Ṣùgbọ́n pé kó wá feel pé o wà talented, fine, people might need that gift of yours for one thing or the other, but one off ni o. O gbúdọ̀ ní sí òòjọ́ tó mọ̀ ṣe, torí pé àbùkù tẹ́ ń gbóhùn kò nílé o. Àbùkù ò ní ilé rárá, ìmọ̀ rìn kiri ni. ṣáàbù tó bá pa àbùkù bá nílé, èèyàn ó dènà sílé rẹ̀, èèyàn ò ní gbé tòsí ibi tí ń gbé ọ̀tà kété, bẹ́ẹ̀ kò nílé, ìmọ̀ rìn ká mọ́ jump from one place to another ni. Embassy ló kọlà àbùkù mọ́ wá kí. So ẹjọ́ ń torí Ọlọ́run, the son of a rich man is not a rich boy o. The rich person is that person that has the continuous cash flow. ṣọ́ọ̀bù tá a bá ń ṣí, tá à ń jèrè 10,000 lójúmọ́, 20,000 lójúmọ́, 30,000 lójúmọ́, tó ṣe pé láàrin oṣù òṣè tá a bá sanwó àwọn òṣìṣẹ́ tán, àwa náà rí bíi 200k kan, bíi 300k kan, bíi 100k kan tí ó jẹ́ tíá. Ẹ má jẹ́ àti ṣọ́ọ̀bù ń pa torí pa fíù pé alẹ́bùn táwọn èèyàn bá pè wá á ṣáàjì mílíọ̀nsì. Má tan rẹ̀ o, ìwọ nìkan kọ́ ló mọ nǹkan yẹn ṣe o, ẹlòmíì náà wà tí ọmọ ṣe. Tí wọn ò bá wá pè ọ́ fódìdí ọdún kan ọdún méjì, are you not going to pay your bills? Fáìn, ẹlòmíì máa ń feel pé bóyá nítorí wípé oore ọ̀fẹ́ ẹ̀bùn yìí wà, ìmọ̀ ń fà tẹ́lòmíì fi máa ń wò pé àwọn ò nídìí irú àwọn iṣẹ́ báyìí, àwọn ò nídìí irú àwọn iṣẹ́ báyìí. ṣẹ́ẹ̀dẹ̀ ráwọn iṣẹ́ òòjọ́ yẹn, àwọn náà ń pay bills èèyàn o. Those are the iṣẹ́ that is paying your bills. Ọlọ́mọ kan yàn làbùkù, mo sọ pé àbùkù ò ní ilé, àbùkù tẹ́ ń wò yẹn kò nílé o. Ẹ dákun torí Ọlọ́run, ẹ má jẹ́ àtorí bóyá Ọlọ́run kẹwàá láwọn aspect kan ká wá mọ̀ níṣẹ́. Èèyàn lè gbogbo ẹ̀rọ àwọn actress, àwọn actors yìí, wọ́n láwọn different streams of incomes o. Some people have investment. ṣé ara àwọn bank tá a ti ń kówó pamọ́ sí yẹn, you can buy their shares. Tẹ́ bá ra àwọn bank mi wà tó yẹ pé a unit of their shares is a particular amount, and by the time you buy some units, tó bá fi máa pé some years, units yẹn á ti pọ̀ sí, á ti appreciate. Mọ́mí Fúnkẹ́ Adéjùmọ̀ wọ́n máa ń sọ pé when you consume a particular product every day and you have not bought their shares, it's as good as pé you really don't understand what it means to invest. It's good to have different streams of incomes. Àwọn owó téèyàn bá dè mọ́lẹ̀ síbì kan, owó máa ń ṣiṣẹ́ fún yàn, and all these things kò necessary kó jẹ́ owó ńlá o. If you see 500,000, you see 1 million, you can invest it such that even when bóyá kò sọ́jà, your money can be working for you. Èèyàn lè tàǹjẹ́ ẹlòmíà wò pé tán bá pọ̀ ń sóde, òun charge millions báyìí, kán wá mọ̀ rí pé òun jókòó sí ṣọ́ọ̀bù, òun ń tajà. Ìyẹn ò míì pé ò lè ṣe iṣẹ́ ṣọ́ọ̀bù, kò míì pé ò lè ṣiṣẹ́ tíṣà, kò míì pé ò lè ṣe iṣẹ́ kéèyàn mọ́ tàǹjẹ́, kò sí ní kò sẹ́ni tí ì jẹun, béèyàn gbá àwẹ̀gẹ̀ èèyàn ó bírèkì. Wá iṣẹ́ tó mọ̀ ṣe tí ó jẹ́ sí òòjọ́ tó mọ̀ jíjókòó bẹ́ẹ̀ ṣọ́ọ̀bù rẹ, ibi tó ti ń pawó nu. Ọlọ́run sì ti máa yé dẹrùn ní ìsìn, èèyàn lè ṣiṣẹ́ online kéèyàn ó sì make owó, you can work from home. Ṣùgbọ́n tẹ́pẹ́ tá a bá feel pé probably you are content creators and we are talented in one way or the other, or you are a person that people need your service, people can need your service, you don't sit down on that, because one of him and why man lọ ni. Fine, tó bá gbéyàn bóyá gbé influencer kan wábì kan tó dẹ̀ charge wọn, bóyá company kan sign ní brand ambassador and all of that, the money can be huge at that time tó lè fi sáré fi ṣe nǹkan kan kó fi dé nǹkan mọ́lẹ̀. But don't because of that go and close your shop. Don't because of that go and close down where you are selling amala or you are selling rice, you are selling things that people are eating on daily basis.
because that is where the cash flow is coming from. And every day there is no end to financial need. Ojoojúmọ́ lè yan ọmọ nídìí owó him tí wọ́n san fún ọ́n tọrọ lọ yaṣẹ́ fáwọn kan yẹn bóyá ọdún kan náà ti subscribe báwọn nísìn so ò ní jẹun fọ́dún kan. Are you not going to pay bills? So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ mọ̀ jà ajá ká mọ̀ jí pé ìgbé ayé tá mọ̀ gbé yọ̀mọ̀ àbó òfin mí sí èèyàn. Àmì gan wà báwọn tó lè mọ̀ pé ẹni nǹkan kan tó pé they are just simple as simple can be, and God has really blessed them. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àbùkù onílé bí mo ṣe sọ lẹ́ẹ̀kan àbùkù oní ilé rárá. Ọlọ́run má jẹ́ mọ́ kànyàn lábùkù ni. Don't let us be a kind of person tó jẹ́ pé we will not make use of the capacity that we have right now to be productive. God Almighty will help us. Ẹ̀kọ́ kan wọlé tó ń dá kíní ìdúró. So ẹ dákun torí Ọlọ́run gbogbo capacity tọ́lọ́run bá fún wa ẹ jẹ́ á ní sí òjò tá a mọ̀ ṣe. Ẹ jẹ́ á ní iṣẹ́ tá a mọ̀ ṣe o. Honestly, bàbá kan mo gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ìsìn ẹni ilé iṣẹ́ búrẹ́dì kódà wọ́n ní wọ́n ń ta tíì gan. Béèyàn bá ra búrẹ́dì tán tí ó bá ra tíì sí tí ó mu tíì lé lórí wọ́n ń ta tíì. Ńgbà tó didi èèyàn tó jẹ́ sẹ̀lẹ́bù báhùn tó ṣe pọ́n àti ìbírú àwa igan tí ń ṣiṣẹ́ tí ń ṣe yẹn tó tún wá ní irú àwọn investment káàkiri mélòó wá lára tíá. Ẹ jẹ́ á ní iṣẹ́ o kò díyàn kò it doesn't change anything o. Kódà bí èèyàn ṣiṣẹ́ ìrànṣẹ́ ẹ wo ìyá wòlíì òkè ìtùnú tó bá ti parí iṣẹ́ ìrànṣẹ́ ṣọ́ọ̀bù ẹ̀ ní ó darí sí oníbi tí ń ta aṣọ tí ń ta àwọn nǹkan o. Ẹ dákun torí Ọlọ́run a gbọ́dọ̀ níṣẹ́ tá a mọ̀ ọ́n ṣe. Ọlọ́run má kànyàn lábùkù. Ńgbà téèyàn bó wá jẹ́ pé kò sí tẹ́tẹ́yàn jí ṣe how will you pay bills? You must have something you do that will give you daily income. Even if you work from home, make sure you are working. Yeah. Right now, ẹlòmíì tó ń work from home gan, ó sì ń pay bills, ó sì ń raise income, even more than àwọn tó ń lọ láàárọ̀ tó ń dé lálẹ́ because èyìnbó ti sayé dẹ̀rọ̀. Find something to do. If you can teach, if you have certificate, go and gbaṣẹ́ tíṣà. If you can sell food, go and sell food. If you can tajà, go and ta ọjà. Tó bá lè kọ́ṣẹ́ ọwọ́ lọ kọ́ṣẹ́ ọwọ́ kọ́ ọmọ ṣe. It doesn't reduce God's talent lórí ayé èèyàn o. Kò díyàn kù o. I am telling you. Because tó bá náà pè ọ́ síbi òde, wọ́n pè ọ́ síbi àdúrà tí wọ́n bá pè ọ́ ńkọ́. Wọ́n ṣe pé bóyá kínní wọ́n ṣe àwọn nǹkan àṣeyẹ wọ́n pè ọ́ tí wọ́n bá ìwọ nìkan kọ́ ló ń ṣerú iṣẹ́ yẹn ìwọ nìkan kọ́ ló nírú ẹ̀bùn yẹn. You can't rely on that. Fine, a talent wọ́n tètè ń gbéyàn jáde just like I've said. Ẹni tó ti wá ní wọ́n ti wà kọsẹ̀jáyé òun láti kékeré pé wọ́n ti wà kọsẹ̀jáyé òun pé wọ́n jọba. Àkọsẹ̀jáyé tán bọ̀ wò tán ti sọ fún ọpọ́n jọba. Wọ́n wá ní ọlọ ṣúkù ọlọ wá kàwé ọ̀ọ̀kà wá kọ́ṣẹ́ ọ̀ọ̀kọ́ lémi odidi ọba lọ́la ń ṣe máa lọ ṣúkù yọ padà yọ lẹ́nu pé o ò lè jẹ oyè gan débi pé o máa jọba. Because by the time tí ọba fẹ́ jẹ ọba yẹn àwọn criteria tó tún máa gbé kalẹ̀ ò ní lè meet up. Yeah, you won't be able to meet up with the criteria that will make you to be qualified for the ọba. Ẹlòmíì tóun ti ní gbogbo àwọn vibes yẹn ló máa padà jẹ ọba yẹn. Kò mí ìpàkọsẹ̀já ayé ẹjọ́ yẹn ò correct. Ìwọ lógbó tó yẹ kó o ṣe for you to add value, you didn't do it for you to qualify. Àkọsẹ̀já ayé yẹn kó lè come to pass. Èèyàn gbọ́dọ̀ níṣẹ́ tí ọmọ ṣe tí ó jẹ́ sí òjò ẹ̀ tí ọmọ jí ṣe. Yes, it doesn't reduce your talent. Owó tó máa gbà ń bẹ̀ o lè mọ̀ wò pé kò tó nǹkan kò ní tó nǹkan lójú rẹ̀ nísìn until tí gáàpù àìníṣẹ́ òjò yẹn bá ṣílẹ̀. I'm telling you, until tí gáàpù yẹn bá ṣí kalẹ̀ lẹ̀, that is when you will now know that it is meaningful. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. And ẹ mọ̀ jà mọ̀ assume bó bá ti ráwọn èèyàn we think pé ẹlòmíì àkàn lọ́mọ fọlá ọlọ́lá tọrọ tó dẹ̀ mọ̀ pé kò sí nǹkan kan. Please continue to pray, continue to trust the Lord. Make sure you are doing something for yourself. You know, abẹ à ń sọ̀rọ̀ èèyàn nínú DM, à ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn. Ìyẹn mo against ìyẹn. Fáǹfààní àwọn tí wọ́n sọ pé ìkíní kan ṣe ti wá wo full interview. You see, it's not about anybody. This is a general thing. Tó concern gbogbo ènìyàn.
àwọn táwọn ń kẹ́kọ̀ọ́ lára wọn tán mentor wa tán teach wa, these are people tó jẹ́ pé àmọ́ kọ́ lẹ́ẹ̀kọ́ látara wọn títí táwọn gan fi dàgbà ni. And there are people tó jẹ́ pé ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì àwọn gan ń ṣiṣẹ́. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jà á sọ pé fine Ọlọ́run bùn wá lẹ́bùn, but you must work, you must have daily work that you are doing tí ó jẹ́ sí òjò rẹ̀ tó mọ̀ ọ́n ṣe. Ọlọ́run jọ̀ọ́ dáa fún wa ẹ ṣé ń gan.